bí mi sọ̀rọ̀ lórí òkúta kan kò yẹ kó mọ̀ lépa rẹ̀ kó dẹ̀ ṣọ́ra rẹ̀ torí òkúta bá nínú Mátíù orí 21 kó bá wo ẹsẹ̀ 34 lébẹ̀ Bíbélì wípé òkúta kan àkọ́jẹ́ pé ọdún kan bá ṣubú lù ú ìṣe lọ nìní ìṣe la wó ṣíwọ́dẹ̀ rọ́kúta kan náà lọ́tọ́ àti kọ́ sílẹ̀ ráyé ti gbà wípé èsùn àìyẹ̀ kò yóò jáde lọ́ra rẹ̀ èsùn àìyẹ̀ kò yóò ṣe èdèsùn burúkú kò yóò ṣe ó dáhùn ohun àrèkàsí onírú òkúta bá lè jẹ́ lójú èèyàn ọmọ ènìyàn ṣùgbọ́n Jésù á ṣàtẹnumọ́ wí òkúta o ọ̀nà méjì ló ṣe ọ̀ra rẹ̀ ní ti yóò jẹyọ ọní bá kọlu òkúta ní ẹbí ìgbà kan yàn lásídẹ̀ǹtì ní kéèkú ẹ̀rú ọní bá á wó palẹ̀ ṣùgbọ́n ọní bá ṣàrìlé àǹfààní àti bọ́ òkúta ní kò bá yá kọlù urú ọní bá ìṣe lálọ jígí 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 urú burúkú bẹ́ẹ̀ yìí ni àjálù bẹ́ẹ̀ yìí ni àjókòó tẹ̀rẹ̀ o lónìí jími yàsá kàkàn lébẹ̀ wí ọní kì í òkúta ní kò bá ṣubúlù jími kọ́kọ́ ṣàlàyé yìí ni ọ́ wí urú ọní bá wí ṣe lálọ jígí 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 kéwù túmọ̀ rẹ̀ èyí ni túmọ̀ sí pé Jésù Kristi kẹ́ ṣe àpáta ìdìgbòlù ó gan ní pàtàkì igunlé kí ẹ ọmọlé hàn kí ẹ jù hàn kí ẹ lẹ̀sìn hàn kí ẹ eléwáyé hàn kàn ti kọ̀ sílẹ̀ Jésù ni kọ́ bá o má jẹ̀mú láéláé wàá rí kàlébẹ̀ wí òun lé àpáta kò wélé ọmọ Ísírẹ́lì nínú aginjù ọ̀rá rẹ̀ náà ti mómi kì í gbèjà rán kó dáàbò ebò hàn nínú májẹ̀mú láéláé lè yé ni nínú májẹ̀mú tuntun náà bá fúnra rẹ̀ gan ṣàlàyé ọ̀rọ̀ òkúta kìdé wí lónìí wí ọ̀nìkọ́ni kọ̀kúta ọba ti kọlù kèsì akọlù nìní nípa agbára lílá agbára àtòkè akọni kò jẹ́ pé èsùn kà agbára nì kẹ́ẹ̀yọ̀ kọlù èdèdè kọlù ìlú ni ṣùgbọ́n akọlù ọni kò jẹ́ pé ọkọ̀ sílẹ̀ akọlù ni ọkọ̀ jẹ́ pé ọkọ̀ ọ̀rọ̀ ìrere àǹfààní ìgbàlà ọkàn kò mú kó ọmọ ẹ̀dá kò méjì rẹ̀ kò dí kò wí wọn á gbọ́rọ̀ Jésù ikú bá kàn gbọ́ gan wọn á mú lò bí òun gẹ́gẹ́ bí ọ̀nìkan kó yá ronú padà ẹ̀ṣẹ̀ wọn ti kọjá pélé hàn ní Ọlọ́run rọ títí èèyàn ló wàásù títí Jésù ọmọra hàn lójú àlá lójú ìran síbẹ̀síbẹ̀ àìkè kó lọ́nà àìkè ìyàgò kẹjẹ ń lọ síbi kò í mú irú ọni bá lùgbà kúkú bá dé lùgbà kàjálù bá dé kí Jésù bá ti kọlù ẹ̀san ni a gbà o torí náà mo yá mú rọ̀ lónìí o mo jẹ́ àpáta òdìgbèlú mo jẹ́ kọlù ọ́ mo mú ní pagbá sínú ẹ̀ṣẹ̀ rẹ mo jẹ́ yá rún ọ́ yígí òwò ọlẹ̀ bá dá fúnra rẹ kọ́ mọ̀ọ́mọ̀ ronúpọ̀ àdá kọ́ tálà kò nínú ìbínú Ọlọ́run kété ọkọ̀ mi ṣògo nì kété ọkọ̀ ẹ̀ tẹ kakulétọ̀ kọ́ bọ́lọ̀ irun lọ́ọ̀yà nì kó bá ti pẹ́ jù ẹ̀san ní àgbà o kó bá ti pẹ́ jù ìgbà kan pẹ́ jù kó Fáráò àárín agbami òkun lérè òkun pupa ibẹ̀ ni Jésù ń rú ṣuṣuṣuṣu sí ibẹ̀ ni àpáta ìdìgbòlù ibẹ̀ ni ti rú jígí torí pé ọkọ̀ àǹfààní ìrere àǹfààní ìgbàlà ọkàn Ọlọ́run mú kó mọ̀ jẹ́ pé ọ kò tètè ọ gba àǹfààní mọ̀ jẹ́ pé ọ kò tí ronú padà kò tí gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà torí pé ọní bá kọ̀
lójọ́ ìdájọ́ àbí lùgbìkẹyìn kọ̀kútà ni kò bá ṣubú lu ọ́ nìní jígí ni àárín kankan mú lọ́ra rẹ̀ agbára mélòó sọ̀ ni okun mélòó sọ̀ ni ẹ̀ bá dáa ẹ̀ bá yẹ ọ́ lọ́mọ yẹ ni bá lọ ní kọ́ mọ̀ọ́mọ̀ rẹ ra rẹ sílẹ̀ kó ronú padà ẹ̀ṣẹ̀ níbikíbi kan bá ti gbọ́ bá gbé òrẹ́ sẹ́gbẹ́ náà búkù rẹ sẹ́gbẹ́ náà gbé kété dúkìá rẹ gbé hàn ní sákà kan kọ́ kọjú sí Jésù ikọ̀ asọ̀dọ̀ ọ̀hún ikọ̀ jẹ́ àsọ àsọyé pọ̀ nítorí pé kẹ́kọ̀ọ́ ti wù kẹsẹ̀ rẹ pọ̀ tó ìhà funfun bí ẹ̀gbọ̀n òwú ìhà funfun bọ́yá ìṣẹ̀lẹ̀ pọ́n bí àlárì ìhà funfun gbò bí òjò dídì ikọ̀ bá fẹ́ kò lè ṣetán ìwà jẹ nínú ìrẹ̀lẹ̀ náà ire gbàlà ọkàn òun lọ́lọ́run mú tọ́ á lóní o mo dódùgbà kan lọ́run á bínú sí ọ ká lọ jígíjígí Òjó lórúkọ mi ọmọ àbálábí tán àbọ̀rọ̀bá wí sọmọlúàbí kọ́ bá ti dénú rẹ̀ sí kọ́ àdè òdìdí ire o.